bá rí bí evidence ibi tí bọ̀dá ẹ̀ sọ pé ìyàwó àwọn ti kú mú wá máa fún ẹ 200,000. That's number 1. Number 2, Bukola Ọláìyá, kí ló fàjà láàrin ìwà àtàbúrò ẹ̀ Rónkẹ́? Come and tell us. Yes, it might not be my platform. It might be on your platform. It's not necessary you come here. Kí ló fàjà láàrin ìwà àtàbúrò ẹ̀ Rónkẹ́? Kí ni nǹkan tó fàjà? Evidence wà o. Kí ni nǹkan tó fàjà? Ẹ wá sọ yẹn náà fáwọn ọmọ Nàìjíríà. Because tó dùn bẹ́ẹ̀ la kàn ń gbọ́. Ẹ̀yin ò ṣe nǹkan kan ni. Ẹ ṣẹ̀ṣẹ̀ kankan. Kí ló fàjà láàrin ìwà àtàbúrò ẹ̀ Rónkẹ́? Number 2. Number 3. Ọmọ tẹ́ sọ pé wà in school Bukola Ọláìyá. Come and give us the proof. Number 1. Show us his matriculation number, his ID card, àti photo pọmọ yẹn wà in school. Fẹ́ gẹ̀ǹjẹ́ o. Torí a máa find out to school yẹn o. Yes. Ọmọ tẹ́ sọ pé wà in school. Ẹ wá fi ID card ẹ̀ hàn wá. Matriculation number. A máa confirm in school yẹn. Ẹ wá fi hàn wá. A fẹ́ gbọ́. So nǹkan mẹ́ta ni mò ń béèrè fún báyìí. I will give that person the sum of 200,000. Mo máa tẹ̀ fún ẹ nísinsìnyí. Mo fẹ́ rí proof ibi tí bọ̀dá Akínọlá ìyá tó ti sọ pé ìyàwó òun ti kú. Either chat tó dẹ̀ já káùntì wọn, either chat or interview, bóyá podcast or whatever. Ẹ jọ̀ọ́, anybody tó bá ní lọ́wọ́, can you send request or type? I will gbé ẹ sókè. I will bring you up. Then you will give me the proof and evidence. Ibi tí màá yẹn ti kọ pé ìyàwó òun ti kú àbí ibi tó ti sọ. Yes, Bíbélì ní wádìí ohun gbogbo dájú. Okay? So, ó yẹ súnmọ́ bí èmi fúnrara mi. Okay? Tó bá ní followers, tó dẹ̀ lè tọ́ fídíò, tó ní proof ibi tí màá yẹn ti sọ pé ìyàwó òun ti kú àbí ibi tó ti ṣe interview pé ìyàwó òun ti kú, mo máa tẹ 200k sí ẹ̀sìn. Ẹ kálẹ́ o. Ṣàlàáfíà ni máa o. Dúpẹ́ ṣe. Ṣé mọ̀ gbogbo awuyewuye tó ń lọ nípa actor Nollywood actor Ọláìyá Akin Ọláìyá àti ìyàwó wọn Bukola Ọláìyá. Everybody ṣẹlẹ̀ number 1 ṣẹlẹ̀ kọ́kọ́ sọ bẹ́ ṣe jẹ́ sí wọn sí ìdílé ṣẹlẹ̀ kọ́kọ́ sọ fún wa mà. Mo ṣe ń tọ́jú ẹ̀fẹ́sọ̀. Mo ṣáà ìgbà ọkọ̀ pé bóyá ó wà létí ní wọn ní clinic. Ọjọ́ tó fẹ́ bímọ, mo wà ní duty, I was on night duty. Mo sọ pé dé lálẹ́. Mo ṣáà rí ọkọ̀ tó ṣáà sáré káàkiri. Pé ó dàkún wọn máa yí ìlú. Mo rántí pé àwọn tó máa ń ṣeré yẹn ní iṣẹ́ mu. And ọlọ́pàá ṣe ó bímọ ìláyà tàlàfíà. That was the beginning of the journey. First. Hello ma, à ń gbọ́ yín. Yeah, a first child. Now, I became so close to that family. I'm a very private person. Because of my friends. And I can be very loyal. That's how I am. Now, what we do with community chat Esabod. So I mention me as one random nurse. To all close into the affair. The doctor knows. 100%. Guys, double tap, tap. À ń gbọ́ yín mà. Because even if I do people can join chat me. So that if it's a matter parọ́, I lè ní àti wọ́n ẹ̀rọ lè pa. Now, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. Wọ́n sọ ohun tó bẹ̀rẹ̀ gbogbo wàhálà ìfọn níbi sí ayé marriage wọn. Because initial stage, the marriage was good. This three quarter wà níta. The point, Bukola pe ọkọ Bukola. Wípé àtẹ̀yìndì tó Ọláìyá àti ìyàwó ẹ̀ wọ́n close tóun ìtì ẹ̀yà wọn ó fi ṣe màmá ni. But at a point, wọ́n ní Bukola pé Ọláìyá. Wípé Akin, lágbájá ní gbé ìyàwó rẹ̀ fún ọkùnrin o, ó ti jà lẹ́yìn woman náà. Okay, ẹ mí pé ìyá mọ́mì Bukola Ọláìyá ló pe Akin Ọláìyá. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́ tí bá ní contract Ọláìyá lè pèrè. Bẹ́ẹ̀ ọ̀tọ̀ nǹkan tí mo sọ bí lóòótọ́ ni. Bukola fúnra ló fẹ́ náà rẹ̀ sọ fún mi ò gbọ́ níta. Tó ní mo bèrè pé kí ló fa gbogbo wàhálà yìí gan. Wọ́n ní pé ṣé mo mọ̀ kí mọ́mì ń sọ ọkọ̀ báyìí fún ọkọ̀ òun ní wọ́n ká ní pé wọ́n náà bẹ̀rẹ̀ ló kàn sọ fún ọkùnrin pé ìyàwó ẹ̀kọ́ báyìí fún ọkọ̀ báyìí tí ọkọ̀ lè má wo bẹ̀rẹ̀ like that. For somebody's mother, àjọ wípé ìyàwó ẹnìkan ń gbé fọkùnrin
while she's still married to the person. Hmm. Oh, my lady. Now, no, I strongly believe that was the Genesis. Hold on, ẹ jẹ́ kí n ṣàlàyé fáwọn èèyàn. Wọ́n ní pé ìyá Bùkọ́lá Ọláìyá, ex Mr. Akin Ọláìyá, wọ́n náwọn àti ìyá ẹ̀ àti Mr. Akin Ọláìyá báyìí náà ṣe rí tẹ́lẹ̀ kó tó di pé wọn ọ̀rẹ́ mọ́ Akin Ọláìyá mú ìyá ẹ̀ níyà ni. Wọ́n ní ìyá ẹ̀ wá pé Akin Ọláìyá ṣàkíyèsí pé èèyàn kan wà tó ń bá yàwó ẹ̀rìn tó ń gbé fọ́kùnrin kìlọ̀ fún kó lé ẹni yẹn kúrò lẹ́yìn ẹ̀. Ṣé mo gbà máa? Bẹ́ẹ̀ni ẹ gbà 100%. Okay, mo ti gbọ́ yín. Now, àyàbá nìyẹn. The issue of wọ́n sọ pé wọ́n lọ gbé òun sílẹ̀ àti wúrà lọ ṣe probation. Irọ́ pátápátá gbáà ni. Because nígbà tí wọ́n fẹ́ pè mí, on a faithful day, pé àǹtí wọ́n ẹ̀ gbà mí, Bùkọ́lá àti ìyá ẹ̀ wọ́n jẹ́ káwọn ọmọ mi lọ sùn láti oṣù méjì. Láti àkọ́kọ́ fi ṣe àwàdà pé Aláàjì, ṣé ẹ ti kúrò ní Nàìjíríà nàbí àwọn ọmọ yín ṣe máa lórí ní abẹ́ òrùlé yín tí Bùkọ́lá àti màmá ẹ̀ máa ní kó máa lọ sí school. Wọ́n ní pé Bùkọ́lá ti kúrò nílé ó ti tó oṣù méjì. Wọ́n ní mo máa rí eléyìí pọ̀. àti wúrà ẹ hold on èèyàn kan ní báwo lẹ ṣe close mọ́ family wọ́n láwọn làwọn gbá wọn gbẹ̀bí ṣé lè ṣàlàyé ibẹ̀ yẹn fún wọn. mo close ẹgbẹ́ mo take delivery ọmọ méjì nínú mẹ́ta tí Bùkọ́lá bí. ṣe gbọ́ wọ́n láwọn làwọn take delivery ọmọ méjì nínú ọmọ mẹ́ta tí Bùkọ́lá bí. kò lè tẹ́ tó mọ̀ mí àwọn èèyàn tí ń pè mí pé àti wúrà àwọn gbọ́ nǹkan báyìí lórí àwọn ọkọ ní YouTube ọkọ ní Facebook ṣèbí àti fúnkì yìí ni àbúrò mi kan lónìí chat ni ó ní ó ní kí mo fẹ́ ṣe báyìí mo ní tó bá ti rí tó máa gbọ́ tèmi èmi náà sọ ti ẹnu mi because Bùkọ́lá lè lọ sí orí live chat lórí internet kọ́kànlọ́ ba orúkọ mi jẹ́ tó ó sọ pé èmi lọ́kọ̀ máa ń kówó fún ó rẹ́fà fún mi ní £1 so I can come out and say it I'll be very grateful nígbà tí Bùkọ́lá wà nílé mi o àwọn máa ń kówó fún mi now nígbà tí ó pè mí mo ní Bùkọ́lá kí ló tún ṣẹlẹ̀ ọkọ ẹni ò jẹ́ káwọn ọmọ lọ sí school ní ẹ bẹ́ẹ̀ ni pípẹ́ nǹkan ṣẹlẹ̀ ẹ̀ o ti kúrò nílé tí wàá la fẹ́ ṣe báyìí kí ló fẹ́ ó lòun ṣàfẹ́ padà sílé ó ti yẹ ní and nǹkan sì péré ní ilé ní kó má padà sílé ọkọ ẹ̀ tí gbogbo ọ̀nà tí wọ́n fi padà náà lájọ ń ṣán nílẹ̀ tí alájì padà ó ní Aláàjì mo ti bá Bùkọ́lá sọ̀rọ̀ Aláàjì wá ní pé ṣé mo lè ṣe oore kan fáwọn mo ní kí lẹ fẹ́ bóyá ìdílé pé nǹkan tó máa mú wàhálà ìkúrò lẹ́yìn I'll be faithful I'll be ready to do it. And I remember he said, "Àti wúrẹ̀ jọ, ṣé ẹ lè jẹ́ tí Bùkọ́lá àtàwọn ọmọ yẹn wá sọ́dọ̀ yín for few weeks tí gbogbo ọ̀rẹ́ máa fi lọ́lẹ̀ pé because àwọn ò ní fẹ́ kí àwọn máa kó fún Bùkọ́lá kó yẹ kó máa lọ́wọ́ fi gbọ́ ìgbà máa fi gbọ́ òun ilé màmá ẹ̀." I said, "Okay, it was not convenient for me but because I wanted peace for that family." I said, "Okay." Mo lọ pé Bùkọ́lá nǹkan tó kọ́ ẹ sọ ni what do you say to this? Ó lè Àti wúrà tó wáyé pé ti lé yín ni ó lè tó ó lè wà okay ó lè máa wá pé kí fóònù 1 or 2 hours. And she came. So ló sọ wípé àtọ́lá wà nílé mi ó ń pe òun irọ́ gúrú ní nǹkan tó sọ yẹn. Tó ti àṣọ mi kò máa wá mi lè pín ọkọ ẹ̀. Aláàjì Bùkọ́lá ló máa wá o. Tó bá ti dé máa pè mí. Níwájú ọlọ́wà tẹ̀yìn bó dẹ̀ ṣe dé pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ ẹ̀ yóò sì mọ́ mi dáadáa. Ìfẹ́ àkọ́bí ẹ̀ àǹtí Rúlà ló máa ń pè mí. Bá tí o ti mọ̀ ọ́ dáadáa àǹtí Rúlà. Sọ orúkọ ẹ̀ náà ni gbogbo máa ń pè mí àǹtí Rúlà ẹ̀ka tẹ̀lé fi ń ṣe wà. Now bí ó ṣe dé pẹ̀lú àwọn ọmọ yẹn ó kà Aláàjì. Aláàjì fẹ́ wà á. Mo ní Aláàjì ẹ jọ̀ọ́ kí ni ọ̀nà àbáyọ? And he said, "Tọ́wọ́ ilé mọ́ o." Because Bùkọ́lá ti dájú sí ọbí ilé àwọn. Ìyẹn tí Bùkọ́lá dárúkọ pé bàbá ní. Mo ní ṣe ti dájú ìbò lù onímọ̀ wọn. Mo mọ gbogbo fámìlì wọn dáadáa, wọ́n dẹ̀ mọ̀ mí dáadáa. Bùkọ́lá mọ̀ mí dáadáa, mo mọ àwọn siblings Bùkọ́lá, I was very close to them. Mo ní ẹ má wọrí, màá pè wọ́n, màá pe dájú àgbà. Bẹ́ẹ̀ wà mo ṣe máa rí wọn. So àti pé ibẹ̀ láti ẹ̀sìn kọ́kọ́ máa bẹ̀rẹ̀ mi ní mind. Bùkọ́lá came into my house and àwọn ọmọdé ṣe àwọn ọmọdé bẹ̀rẹ̀ school. I think a week or 2 after that, mo kàn láti ní Aláàjì. Mo ti tí Bùkọ́lá ń lò yẹn ẹ̀ẹ́dẹ̀gbẹ́ fún so that movement wọn á fi easy. Ó dẹ̀ láwọn ti gbọ́. Ó dẹ̀ gbé wọ́n ní kí jáde àwọn pé bí a sẹ̀rẹ̀ tó kí a sẹ̀rẹ̀ tó SUV ni ọ̀kẹ́ àní. Bàbá yẹn dẹ̀ pé wá láìpẹ́ continue. Nígbà tí màtí Bùkọ́lá máa lọ bẹ Daddy Bólú yẹn. Ṣé àwọn ọmọ yẹn gbogbo wọn ọ̀dọ̀ yín ló ń gbé ńgbà yẹn mà? Bẹ́ẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti ìyá wọn. Èlò bá olè pẹ́ Daddy Bólú yẹn pé ẹjọ́ sáà mo fẹ́ rí yín. Àwọn ní wúrà ṣe kò sí mo ló wà sí ọ̀rọ̀ Bùkọ́lá ni. Wọ́n ní wọ́n wá júwèé fún mi pé àwọn àlọ́dọ̀ Isiaq ní Mọ́kọ́lá níbi orí òkè Mọ́kọ́lá yẹn. Mo ní òkè sà.
ẹ fún mi ní time tẹ́ bá ti dé tàbí tẹ́ bá dé tẹ̀ kẹ́ pè mí ọ́fíìsì mi ò jìnnà síbẹ̀ Bukola mo ti pe bàbá o wọ́n ti ní ká wá gbà báyìí and we went together ní ẹ̀gbẹ́ títì sí ọ́fíìsì tí ṣọ̀pọ̀ bẹ́ẹ̀ wà ni mo ti kúnlẹ̀ tí mo bẹ dájì yẹn bàbá yẹn ní wúrà ó ti tán bọ́lọ̀ máa fún wa ṣe only because Bukola sọ pé òun fẹ́ padà sílé ọkọ inú òun rẹ̀ àti kúrò nílé ọkọ and I appreciated that because when she young gbogbo táìmù yìí ni máa ń bá mi jà pé kí n pe òun kémi tó ní kí Bukola kó máa pọ̀ lọ́dọ̀ mi Bukola ṣe bébì ní ṣe tọ́gbà and the person I had is with Bukola not with her mother àmì òbí mi lọ́mọ ó kùnmí lábúrò ni aṣáà bẹ̀ síwájú à ń bẹ̀ sẹ́yìn à ń lọ wọn tó bá ti ní wọn fẹ́ ṣe mítì nǹkan wọn tún ní àti wúrà ẹ jẹ́ àtún lọ inú ọ̀dọ̀ bàbá tó pè ní àbúrò bàbá ẹ̀ kọ́lọ́wọ̀ ní Liberty Road a tún máa ń lọ́bẹ̀ lọ bẹ̀bẹ̀ náà lọ yanjú ọ̀rọ̀ kò sí ìgbà tí a bá lọ wọn ṣàníyàn kankan wọn ti wọn ní lójú wọn ní nídìí wọn sọ mi pé àti wúrẹ̀ máa wọ̀ ó máa sílé ẹni wọn fẹ́ ṣe wẹ́jìn àbúrò Bukola tó ń jẹ́ Ronke àti wàá ní pé kí n tó parí wẹ́jìn gbogbo wẹ́jìn yẹn tó máa ṣe wẹ́jìn yẹn tán ó máa padà sílé àní ní déèlì tó ṣe wẹ́jìn tán aláàjì wá gbogbo mọ́tò wá ó lè pe gbogbo wọn àti mọ́tò Bukola gbogbo àwọn lè padà sí ilé wọn. Bukola sọ ní orí chat ẹbí tó fún wọn lórí chat wọn mẹ́ta bọ́ọ̀dì ẹ̀ láti wọn ti bẹ̀rẹ̀ ní 11 o'clock mo ti rí kíní yẹn mo ti rí notification yẹn mo dẹ̀ wá pé ọmọ yìí ó lè nìfíàn I'm not an internet person mo tẹ̀kí tí mo kọ́ tó wá tó máa ń ṣe yẹn but I was interested because mo mọ̀ pé ó likely korúkọ mi jáde tó ṣe pé ẹ̀ńtàṣọ̀ bá ti jóná àbí ẹ̀ńtàṣọ̀ bá ti fàya kò kọ́ ká aṣọ mi jóná. I'm not a random nurse ní family àtọ́láyà if I call him and ask him and àwọn ọ̀rọ̀ tó mọ̀ mí tó mọ̀ Bukola wọn pọ̀ tó mọ̀ mọ́ mi ẹ̀dí ìbí ni mẹ́sì ẹ̀dí ìbí ni máa ń pè. Ìpínlẹ̀ ìgbìmọ̀ sáà yẹn ìlú ilé ìmọ̀lẹ́ àkọ́lá máa kókó wà máa ronú kí akadé lọ sọ́fíìsì jẹ́ka lọ báyìí nígbà tí jẹ́ka lọ ṣé understand. Now ní ọjọ́ tí Akọ́láyà ní ọjọ́ tó délé ni bí àjí ṣe dé wọ́n lè ka nígbà tó máa lọ wọ́n ka owó èdè 18 or 12,000 it's a long time now mi ò sí dáadáa mọ́ but owó yẹn ju 10,000 lọ wọ́n lè kà fún Bukola wọ́n lè kó lè lọ́wọ́ pé nǹkan tó máa ní láti ra nǹkan. Màtó di ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta alájì pé pé káńtí wúrà ṣẹ́ gbóná Bukola ni mo ní rárá o àbí ṣé ẹ̀rọ àkọ́kọ́ sí abẹ́gbóló ìdájọ́ àkọ́kọ́ mo ní èmi ò ra kankan kò fún mi ní owó kankan. Wọ́n torí ó send message sí àwọn wípé kò sówó lọ́wọ́ àwọn ọmọ ní ìlú àmọ́ nǹkan yẹn o. So the second day alájì wa wọ́n ra oríṣiríṣi oúnjẹ wọ́n ra bẹ́ẹ̀bẹ́ẹ̀dì fáwọn ọmọ yẹn because èmi ò understand tí ìmọ̀ akọ̀yẹ̀ níyàwó lé dáàmà náà ìlú àpà. Torí sọ lórí chat ẹ̀sà board wípé Akọ́láyà ò fún gbogbo onígbà tó wà lọ́dọ̀ pé ìlú Akọ́láyà máa ń kó fún. I have people that were staying with me. And even apart from that, àwọn èèyàn mọ̀ mí ní òkè iṣẹ́ alábòsí mi lè kí n ṣe oúnjẹ kújẹ. Tí ló dé ló pè mí jẹ. Ṣó ti yẹ yín? Bẹ́ẹ̀ni. Now, gbogbo yẹn ó gbogbo ẹ̀ ṣáà gbogbo tí ó kàn sọ lórí chat yẹn. Then ó sọ wípé òun bleed. Bí mo bóyá nǹkan tí Akọ́láyà fún jẹ, ó lọ bleed for 6 months. Yes, òótọ́ ló bleed for 6 months. Tó wọ́n pẹ̀lú pè mí. Tí màá ń close mọ́ wọn, ẹjọ́ ṣọ́pẹ́ máa pè mí tí wọ́n máa tẹ̀lé Bukola káàkiri hospital pé ẹ̀kọ́ báyìí ṣe o, ẹjọ́ kí n ká ṣe sí o. Okay, so ọkọ wọn ló pẹ̀yìn pé ìyàwó àwọn ń bleed o àbí. Bẹ́ẹ̀ni Ọlọ́run ti ní kí Bukola sọ fún mi kò lè wá sọ fún mi o pé kó má wòrí pé Ọlọ́run á ràn wá lọ́wọ́ ó dẹ lọ adẹ lọ rí gynecologist nígbà yẹn tó ti yẹ yín. Now lórí tó fi ń bleed kò sọ síta pé mi mọ̀ bóyá àwọn nǹkan tó lọ ọkọ òun fún ìjẹ náà ló jẹ́ kó tún máa bleed. Nǹkan tí ọba ń sọ̀rọ̀ ó yẹ kí ọ máa sọ òtítọ́ ọ̀rọ̀. Àwọn ọ̀rẹ́ lórí kò sọ pé this is tó ń ṣe. I don't know why she even said that because kò yẹ kí n tẹ̀ wá sí chatting rárá pé òun bleed for 6 months without telling people the cause of the bleeding. Ṣọ́pẹ́ ló ti rẹ̀ sínú ayé ẹ̀ tó yẹ kó máa bleed náà because I don't understand. Okay, ṣé ẹ̀yin wá mú wọn lọ sí hospital àbí? Okay, ṣé lè ṣàlàyé nǹkan tó fa bleeding yẹn àti pé kí ni doctor sọ mà? Doctor tó ń gbàgbà yẹn fa bleeding. Ọkọ wọn ò mọ̀ pé ṣe family planning. Ọkọ ò mọ̀. Àgbàṣe mọ̀ ní ọkọ ò mọ̀. Nǹkan tí ní àràbà ní oṣù tó pè mí tó pé mo ní ọmọ ìpínlẹ̀ Ṣámílì. Ní kò bá bínú ọ̀rọ̀ ló kàn pé mi mọ̀ pé kò sí sọ fún. Ní kò bá bínú pé mi ò ní parọ́. Pátápátá ò ní kí mi mọ́. Màá mú kó má bínú pé ìgbà mo sọ fún tòótọ́ pé àtọ̀rọ̀ débẹ̀ ni. Bí mi dàmọ́ kókò ṣe tí sọ fún because ọ̀rọ̀ yẹn ti pẹ́ síra wọn. Okay, ma ẹ jẹ́ bí mà ṣé ìgbà tó wá yọ family plan kí wá ní solution tẹ́ ṣe tẹ́jẹ̀ yẹn fi stop ma. No, doctor ló treat ẹ.
ẹ̀jẹ̀ yẹn dẹ̀ stop. Oh yes, ó stop. Good. Ẹ continue ma. So nígbà tí nígbà tó wà lé mi yẹn, nígbà tó sẹ́sàn visa ẹ̀ ní US jáde. Sọ nígbà pé tó ti parí wedding àbúrò ẹ̀. Tẹ́lá yà lọ́ọ̀ Bùkọ́lá, mo máa ń sọ fún Bùkì. Tó bá ń bọ́ mi, àmì kò máa sọ fún un. Ó ní kò tẹ̀ lọ sí gbogbo wàhálà yìí pé tó wá ti parí wedding àbúrò ẹ̀ kó wá lọ sí US. And the guy kept to that promise. Today, ọ̀pọ̀ ẹ̀dẹ́ ìpè mí pé kí n jọ kí wọ́n lè Bùkọ́lá kí wọ́n ti sọ títí. Ẹ jọ mà, àti Wúrà, ta ló ṣe visa US yẹn fún ex-wife Mr. Ọláìyá? Okay, ní sẹ́kùn. Okay, ní sẹ́kùn. Because we start the second time. Tó tó yẹ kán fún mi. Ìgbésẹ̀ mẹ́ta pẹ̀lú àwọn ọmọ ọjà children. Ìwé jẹ́ Ajaláyà lógún, ó jẹ́ ó mú lọ́kàn, ó fẹ́ kọ́ mọ́ kàwé. Ìgbésẹ̀ ní pé kí n sọ̀rọ̀ yìí ní níbi ìjọba mọ̀ pé àwọn ti kúrò dáa gbogbo ìdọ̀bọ̀ tó pọ̀ sórí pé wọ́n jẹ́ káwọn ọmọ yẹn lọ school. Ó ṣe pé aláàjì kan ó parí nígbà pé ẹjọ́ ìgbà míì àwọn ọmọ mi ò lọ school látọ̀sẹ̀ méjì alátọ̀sù méjì. Bí mo ìyá tó máa wà comfortable tó ọmọ máa wà nínú ilé for 2 months tó ń jẹ́ kan lọ sí school. Àti mo bèrè lọ́wọ́ ní ẹ pé Akin máa lọ fún wọn ní school. But kí ló dé tó ṣe lọ report ní police station? Tó bá report ní police station. Wọ́n máa fọ ọ́ lè pè é pé ẹ sí ìtọ́ ọmọ máa lọ ẹ̀wọ́ bàbá wọn ò ìlọ́kọ́ wọn because wọ́n mẹ́sì tẹ̀lé náà yẹn. Kì í ṣe àwọn tí bàbá wọn lè kó bàbá wọn bèrè pé bàbá wọn lè kó wọn sá lọ. Ó lọ tàbí ní ìbílẹ̀ sẹ́yìn fún Bùkọ́lá ó fẹ́ nǹkan bá balẹ̀ pé máa sọ. Ó rẹ̀ fún ní kó fún ní third. And she told me ó lóun ò lọ sí America only because ọkọ fẹ́ lé òun jáde láti fẹ́ ìyàwó mi. Because ọkọ fẹ́ ìyàwó mi ó jí padà ìṣètútù àwọn ọmọ. Àti mi àti sọ tí ò dáṣẹ́ ó kún sọ pé mi ò lọ́kọ. Ó bẹ́ẹ̀ dàgbà pé bá èwo tó lọ́kọ tó fẹ́ lé ọmọ ọlọ́mọ kò ní lọ́kọ kó lè rágbẹ́nu mi dákẹ́. Ó ti lọ sí Amẹ́ríkà nígbà yẹn. Wọ́n gbogbo wà láyé máa ṣẹlẹ̀. Ó ṣàrọ̀ rí pé òun ò lọ Amẹ́ríkà. Ọkọ fẹ́ lé òun kúrò lé ní láti fẹ́ yàwó mi. Wọ́n ní ọkọ wọn pe ẹ̀yin pé ṣe lè bá mi bá Bùkọ́lá sọ̀rọ̀ kó wọn àtọ ọmọ kọjọ relocate lọ sí Amẹ́ríkà. Kọ́ relocate Amẹ́ríkà bẹ́ẹ̀ ni. Ìyàwó tó ní second time yẹn ni o. Ẹ̀yin wá báyàwó sọ pé ó yá ọkọ ẹni bẹ́ẹ̀ sọ pé ó dẹ̀ wá máa lọ fún future àwọn ọmọ ni Bùkọ́lá wá sọ pé òun ò lọ torí ọkọ òun fẹ́ tí òun sí Amẹ́ríkà ní ó dọ́gbọ́n fẹ́ yàwó mi ṣé mo gbà á. Bẹ́ẹ̀ ni ó fẹ́ fi léwu bẹ́ẹ̀ ni ẹ gbà. À ń gbọ́ yín lọ́mọ. Torí wà tí ní gbogbo wàhálà yẹn wọ́n ṣàtẹnu pé àwọn fẹ́ kó ìyàwó lọ rẹ̀ nípa ti ṣe wàhálà pé kó ṣàlọ rẹ̀. Torí ìgbà sọ pé wọ́n mú sílẹ̀ mi fún probation ebi ọmọ tó ń jẹ́ probation nù anybody will force láti wá. She came willingly. Kì í ṣe pọ́kọ wọn ló lé wọn dànù pé kó kúrò lé. Iṣẹ́ àwọn fẹ́mi ò mọ ìgbà yẹn. But after 2 months ó ti kúrò lé lọ́pọ̀ ẹni pé kò jẹ́ káwọn ọmọ lọ sí school èmi ṣẹ̀ṣẹ̀ tó get involved nínú picture yẹn. Okay. Ó ti yẹ yín. Ó yẹ mi. So wọ́n ní bẹ́ẹ̀ kì í ṣe pé káwọn ọmọ yẹn lọ sí school ni kí láìkì fi wo gbogbo wàhálà ìmáà kó má tẹ̀ jáde rárá. Bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn tó yẹ ká bẹ̀ ọlọ́run dẹ̀ ṣe ó padà sílé. Tó padà sílé tó sọ pé wọ́n ti ní ọmọ àpamọ́ yẹn ní o really don't ṣe àyẹ̀kọ́ sí tí màá mọ̀ bí ò ní sọ. Wọ́n tó kọ́kọ́ máa ń nà kò wọ́n ti sọ fún wọn níjọ́ tí wọ́n àtọ́pẹ̀ ní agreement tó fẹ́ di physical kìíní tí mo láti dúró mọ́ pẹ̀lú ní Aláàjì you can't do this. Ẹ lè máa nà Bùkọ́lá náà mi lè jókòó kí n máa nà Bùkọ́lá ṣé wọ́n bí wọ́n mi Bùkọ́lá láti kí Aláàjì fẹ́ nà Bùkọ́lá kó ní kó máa nù ṣé kí lè fẹ́ gbà ní lọ́wọ́. Àwọn tó kọ́ Bùkọ́lá ní ìjọ yẹn Aláàjì kú obìnrin kúrò lé Bùkọ́lá wá ní pé pé mo ṣe pé tó tí ọkùnrin tí ń nà òun pé kò rí òun tó kọjá orí ẹni ní first person ní àwọn ọkùnrin tó kì í dá sí. Obìnrin ní tó ti yẹ yín bí ilé I won't be too happy kí ọkùnrin kan máa nà mí gbàsíkò. So I should be able to stand up for another person tó bá di pé ó wà vulnerable. Right. Tó ti yẹ yín I stood up àpò Aláàjì ẹ̀ lè ṣe léyìn náà ẹ jọ̀ọ́ mi ìrántí nǹkan tó ṣe mọ́ńdọ́ náà